do ya wa bedene. E twa do ni ro wa twa do ni si. Wa ya bedene o. Wa bo wa bi si, wa bi wina, wa be wina egbe, wa bi se yen o. Do wa ya ma. De gbe ran wa. De mi ya be ma be kin wa ye. De ofure be kin wa ye. Awe kon sa lo bwa o. Zo la ho be gbera ma na ibere. Maria mana do woge do toge do edene anyone ro wa ha to ta ne ba obu kin o Yohan magbare ari vaire etosa TV ledia ledia were na ya vaire ba na ni ke ma eke o ya la re o na do toge do yo salobwa o ja ri ru josa o inira ke bogo mo ke bogo no wa manya ma sa do bwa ma mare mado ge uwe mado ge bo wuna bo mado woge do no ge do ge fia no ge do ge dia ba wo no fian gbe ni ma e ke in my time in my uwe ma we ba de makaya ma ya ni la ri yo bonado la ma fo pe yan la gbe to ni mana gbe la ja mero yo bo ma ye ya fure ni ma Eli Jesu Christ no nyawa isa wa ya bisa yo isa Ibota Oghe do no this is Edo Moonlit Folklore Gardening. You are all welcome to learn Edo and join us in sharing. Gyogogo mayaro magateri mai geyo ateno magba ai geyo ateno reria ai geyo ezo mangbu wana eti magi oma wo maemi o wana na gi oma wo maemi ma ya fe doru e ki meke bu wa ya fe adoru e ado ye gbe mare mane doki wa ga miezo wo wa bokin o gladi so na ri no bokin o na ilawe oge gberame kebe ilawe ogugbo kebogo na ma ha gun akan ma ha u ya fe ode ke ilawe oge egberame kebe ilawe oge ugbo kebogo lawe egbera oge gbera ogboma kebe ugbo kebogo na we ri ma we ya kokima ko wa kebode ko e kinado e ya fe u yo salobo o edo wa bo kan o akeni wa re o na ma ya da bo ya do gba but yo kun wa ti ni wa re e na ri won ai ga ilu won ta gun ya ai ri o bo yo we oye won ne bi bo bi adega we emi ma oye ma ai we be na ai we ga ai awe so Andra mato abokin o wa mo gbe o awo gbe na ni ma me no jimi no wa mo gbe a oja so won o aso boy gbe o ọdún náà ẹtí kẹ̀kẹ́ mà yá wọn náà táwọn mú ọmọ náà yé òbérọ̀mà rúwé ní tòpọ́n òbọ̀ iyọ̀mà náà yá rúwé ní àti ọmọ náà yé òbérọ̀mà rúwé ní tòpọ́n òbí yọ̀mà náà yá rúwé ní ọmọ ní àti bẹ̀tọ̀ àti ẹ̀yẹ òbérọ̀mà rúwé ní tòpọ́n òbí yọ̀mà ọ̀yá rúwé ní. Ọ̀nà yóò bẹ̀rẹ̀ àwọn òbí sópẹ́ òbí yàwọn àyàwó mi
Atie Goi Oghe Goi va What ye do Goi ha Goi ne Goi sa Goi go Ya mwegbe ya we na amwege hiabo but that you no then you obey that one we so to be young all the agbedo ti akpan na gobo aweti agobo aweti akpan na gobo oh boy young on you we raba I gbe ko Etiyosa TV agobo gbe Andre Amato agobo gbe adoge Debi agobo gbe Etiyosa TV akpana gobo gbe Gladys Onangino akpana gobo gbe akobo de bi do yani ke wo okimago sunde maire demdia maire biaso ge maire yani wo wagun na mi ya o how you to Bakoto Kodugbo Kodogo Bakoto Leo Emi no so ọma owe ve oha atie wa Emi no so ọma owe ve oha atie wa Ayi tie ne mi no so ọma owe Woha even on so on ogwe woha also on ogwe or abalo by each woha by each abebi abi yoko wa abebi awo kaka even on so on ogwe we no okuta no wo yiki even on so on ogwe woha atie ya agboya ona goyi owo oke o goyi eva oke o goyi ha oke goyi na oke goyi se goyi go okowe eviado oyaba yi emi na so ma owo ebo ha oni o igba àbí bí yoko wà bùn so èyí kẹ́mi náà ní sọ̀rọ̀ ọ̀wẹ́ ọ̀rọ̀ wa lọ owó lọ igba àti ẹ̀ o ìgbà àìgbẹ̀ yìí Etiyosa TV ìṣeṣe ọmọ ẹsẹ̀ wa Gladys Onangino akọ́sọ ọ̀rẹ́wẹ̀ ìgbà náà akọ́sọ ọ̀rẹ́ àwọn ìgbà nìyẹn kì í wọ́ akọ́sọ ìgbàna ọwọ́ gbé ọ̀kọ̀ọ̀kan tó ọ̀gbẹ́ ọ̀wọ́ gbígbà yẹn ọ̀gbẹ́ Lydia ìgbà ọ̀gbẹ́ Andre Amato akọ́sọ ìgbà ọ̀gbẹ́ Etiyosa ogigba ìgbàna bú yẹwà arákọ̀pá ọ̀nà ẹ̀dọ̀tì ọ̀gígbà wà sí ìgbé wà sí kìsùgì sábàdàn gàmú wẹyọ ẹyà wà sọlọ ọ náà gígbọn ẹwùyà máa Etiyosa TV gbẹ o àtọkẹtẹ bí akọsọ ìgbà náà wẹgbẹ yẹn kí ọgá ìwà yẹn kí ok àwọn ìyá ẹnu àtọkẹtẹ bí ogi gbà ẹjọ gẹrẹ lọ àtọkẹtẹ bí ogi gbà ẹgbà wà gbọn. Igban edoya wakobonia o arun gba wa do de be ugo wakobonia o ugo oye be eyan na se ayoha na se ayugbo odo ka bozo popa igbera pe ba gbera yen wa ya zo wa odo ayo oni ugo oye de o awe ya wari ekina sekta se bon ya wari ba emi no so ọma owe we ugbo na ma fie ese oye iye komen
Ebi na so ma Oghe. We ugbo na mafie ese. Oh yeah. Wa. Ugbo na mafie ese. Awe mi ugbo na mafie ese. Eko. Ebi na so ma we ugbo na mafie ese. Ugbo so abafie ese. No fie ko odiaka ekun. Ebi na so ma we ugbo na mafie ese. Aka na. Ewo ko wa kaka. Ebi na so ma we ugbo na mafie ese. Aka na. Goyi owo, okian, goyi eba, okian, goyi ha, okian, goyi na, goyi goyi. Oh, goyi gone. Oh yeah, man. Mami ma no wa ugbo. Eba ma adori e magwe ma. Oh yeah, man. Isese Owawe na tie igbanu rugbo na mafie ese owawe isese tie e wa mafie ese o wa mo enu mo we yan isese o wa gba ran gba re o so lo won we ai gbe o ya ma Toyin ogbomo igbon okay ìmọ̀ tí gbà náà tí ó ṣàtìbí ìṣẹṣẹ ògbẹ́ Andrea Mato ìṣẹṣẹ ògbẹ́ Lydia ìran adọ́gẹ̀dẹ̀ bí ìṣẹṣẹ ògbẹ́ Lydia nàgínà ìṣẹṣẹ ògbẹ́ òyà máa wọ́n ní ìṣẹṣẹ ánìkín nàgínà ìṣẹṣẹ ìyáwèrè TV ìṣẹṣẹ ìyáwèrè TV ọbọ̀kàn o ìmáyé màá kà bìyànjẹ ọbọ̀kàn o náà wèrè lóde bàmọ́ sábà débàwẹ̀ ìṣẹ́ Yahweh TV. They say no. Akubani biedo. Yama. Ima injiri. Emi ma lagbera ya fe gene de. Tell you no. The hand. Okay, kill ma injiri. Ma emi am egbe. E wo like ya me. E ke ni agbon yi. Mama agbon ma yo to. Oko. Ya di ago wana o. Ya di ago wana ori won. No gbogbo bisomoto ara yo erene we ugbogbon ko ara yo erene we ugbogbon uvune erenye ne ewu kebe ame iri setin doyo ati ara yo erene we ugbogbon uvune erenye ne ewu kebe ame igi settings doyo atie ayere na gbogbogbon uvun paro ne erenye ewu kebe ame yan settings de ni yo bari ti uvuni eni wa reba abagbe Ini wani do wa mami abagbe wa ni yebo ni ba uvu ne renye ugbogbon wa yere na ugbogbon uvu ne renye ebu setting do yo amen setting de ni yo bedwari tie uvu ne renye amaro ereni yare ba edo yo ebu wa to ereni yare ba edo yo bedwari tie Yama. Okay, go yo, go ye va, go ye ha, go ye na, hey, anyone, are you body? Go ye, son, go ye ha, go, Maya, Yama. That you vuni, Ukyo. Hey, Ukyo. Ukyo. No boy gisomato. Or amico ukyo, not your way up. So Jama or Ruboya, amigo than a meal. Is in a river or Zeladia.
yo we yo ya wa ari we yo ona ugbo giso manto o mi koko don we yo ari gbe ukoko ṣe àti ìṣẹṣẹ gbèrà náà ìyàwó rẹ tv ìṣẹṣẹ ok ìyàwó rẹ tv ogwere ọhẹ ẹni ogwere iná ẹsẹ johnson ogwere okó ìmọ ẹhẹ ẹmẹ ní dẹ wàá gé mi àwẹ wọ ni ẹ na ogwere ogwere ìmọ ẹhẹ ẹmẹ ní dẹ ukio ẹ mà náà jò tiẹ o àwọn àná gbógi sọ wọn tó àmì kíkè ló ń lè wẹyọ. Ogwere níwọ̀n wàrí yóò bọ̀ mẹ́ o dúwà ogwere àti ẹ̀ wà tàbà mẹ́ o mẹ́ ihun dẹ wàá yé mẹ́wé wọ̀ ni ẹ̀ náà ogwere àti ẹ̀ kẹ́ náà ukio náà ní rẹ̀ yẹ àpòbọ́ ni bí ẹ̀ dùn náà ìmáyé kàgbẹ́ mi ní wàtá ogwere wàtá ọgbà wàá gọ máa gbà ọbẹ̀ èdè o makato na nekuya makato na nekuya ogwopo ìran ní amẹ rọyí nọrọ amẹ ní ayamẹ èso kébé ayamẹ èso náwọn amẹ ní ànákú ẹ àti ẹyẹ ogwopo ìran ní amẹrọ yìí nọrọ amẹ ní ayamẹ èso kébé ayamẹ èso náwọn amẹ ní àyèdà ikú ẹ bọ bàyí tí ẹ ogwopo ìran ní nọrọ amẹ òkó ogwopo ìran ní amẹrọ yìí nọbẹrẹ amẹ nà amẹ so kẹfà yàmẹ so nà ndọ àwọn amẹ yẹn ẹbẹ akú ẹ bọ ibi bá yàmẹ yàn ká tìyó tìrẹ bọ yàn akú ẹ bọ òfin àyùn ó yà máa ìdí wọn yà nílò wa wàdí yóò bọ̀ dé o ẹ̀dọ́ àrẹ̀dọ́ o ẹ̀dọ́ goyè owó goyè bá goyè ha goyè náà goyè sẹ́ goyè gọ́ọ̀n. Uhiame àti o uhiame uhi a mi ẹni uhi i a mi ẹni uhiame. Ya gbe uhiame o ìrẹ̀pẹ̀ dáwọ̀ o jaba ye agboi ìyàwó rẹ̀ tv uhiame gbẹ̀bẹ̀ nà gbọ́n uhiame gbẹ̀ ọ̀hún nàdí àmàtó uhiame gbẹ̀ adis adógédébì uhiame gbẹ̀ ètùsà tv uhiame ọkọ̀mọ́gbàgbọ̀ ọkọ̀wọ̀n gbẹ̀ ọ̀nà yìnyín uhiame gbẹ̀ iná ẹsẹ johnson uhiame gbẹ̀ adógédébì uhiame gbẹ̀ blessing godwin uhiame gbẹ̀ ibi ẹ̀dọ̀ wà ọ̀hún wàpò bọ́ọ̀dì ibi ẹ̀dọ̀ ní àyà náà ọjà máa àpò bọ́ọ̀dì ibi ẹ̀dọ̀ yà ó ní àyà wà ọ̀hún àmì àná máa ń gbẹ̀bọ̀ ibi ẹ̀dọ̀ ẹ̀mí gbé àyẹ̀pọ̀ sọlọ́bọ̀ àṣọ́bọ̀ yẹ gbé o àṣọ́bọ̀ yẹ gbé o ọbẹ̀ èdè o ọ̀nà àmì ẹ̀rọ bùtọ̀ ọ̀nà àmì ẹ̀rọ bùtọ̀ táwọn nẹ́nẹ́mí wá ọ̀wẹ́ nẹ́nẹ́mí ni ọ̀tá wá gébì náà ọ̀tá o nẹ́nẹ́mí wẹ́ Oghe n'ọgbẹ yà yà ga yà gíga tí ń lè lọ́wọ́ rẹ̀ ugbó
Yanga lale oma ofo. Ituye oma eho. Miyaki. Yawo ge no gboma eyin aga. Yanga ile lo ma be ugbo. Yanga lale oma ofo. Yanga tuye oma eho. We ugbo. Nene mi yawe oge no gbiyan eyin aga. Okome, ya, eri aka e. Oge no gbiyan eyin aga. Ye. Oge no gbiyan eyin aga. Yẹn ga tí lè lọ wọn gbogbo yẹn ga lálẹ́ ọmọ ọ̀fọ́ yẹn ga túyọ̀ ọmọ ẹ̀họ́ náà tí lè lọ wọn yẹn lálẹ́ ọmọ ọ̀fọ́ yẹn túyọ̀ ọmọ ẹ̀họ́ agidọ́ yẹn àná kí goyi òwú ọ̀kíán goyi èbá ọ̀kíán goyi ẹ̀há ọ̀kíán goyi ẹ̀nẹ́ goyi ìṣẹ́ goyi ìṣẹ́ goyi wà tó àbọ̀yọ̀ ẹkùnkùn ayé mi mú ẹ èyí mú ẹ o gíàbọn kí owó ẹyà kan náà òfin àwọn àyùn gbogbo ọgbọn yẹn àtú fẹrẹ yẹn àtú nílé lọba wẹ àkúyàn ọwọ gẹnà kúyàn ọgẹnà gbìyàn ẹyà nǹka yí ẹwọn ta wẹnu agbìyàn rí àwọn dáadé yóò tẹ gbé abẹ fẹrẹ yẹn àtú nílé lọba yẹn àlálẹ fọlọ lọba ó lọba gbé yẹn fi àtúyọ wọn ẹhọ yẹn gé wọn ní ẹwẹ wà gbéra ní ayé ọdí òsóríye ókè náà ókè àìgbẹ ẹkùnkùn Richard Osunde ẹkùnkùn ògbẹ òyàmá abókíyàn òwe Richard ètò ìsà TV udian udian ọ̀nàgínà ẹkùnkùn gbẹ ẹntẹ àmọ́tò ẹkùnkùn gbẹ ìyàwó TV ẹkùnkùn gbẹ efiwedo Africa abókíyàn ẹkùnkùn gbẹ adókèdè bíi ẹkùnkùn gbẹ dídí àwòdìyàn òdìyàn ìyẹn lè fi wá àwọn àpò bọ́ọ̀dì yá ẹkùnkùn náà ọwọ́ ògè náà ayé àgbàgà ọwọ́ èdè ọ̀nà èmi ègbè náà ọgọ́ wà náà gbọ̀n ẹ̀ náà ní o. Nígbèrè àwọn ọgọ́ wà náà gbọ̀n ẹ̀ wọn náà gba ọkọ̀ tó pààyà wọn. Èmi èèyàn náísẹ̀ tí ń yin ègbè ẹ̀yẹ kó wọ̀rá mú ìyàn ọ̀wà òkó ọ̀ẹ̀ èmi èèyàn náísẹ̀ tí ń yin ègbè ẹ̀yẹ wọ̀rá mú ìyàn ọ̀wà ọ̀ẹ̀ owó ìbá ìhà ìdán ìsẹ́ ìhà ìyàn ọ̀yẹ̀ èmi èèyàn náísẹ̀ tí ń yin ègbè ẹ̀yẹ wọ̀rá mú ìyàn ọ̀wà òkó mẹ́ èmi wọn àlè wà pàtó mo wà ní yọ̀bọ̀yọ̀ èmi ọ̀gbẹ́ra bẹ́ẹ̀ mẹ́ ìgẹ̀ ọ́ sì gbé báyìí ọ́ sì gbé èmi lásẹ̀ tí yìn ẹgbẹ́ yìí wọ amúnyàwó inú ìwé yẹn bọ̀ wẹ̀gbọ́n èmi lásẹ̀ tí yìn ẹgbẹ́ yìí yàn lásẹ̀ tí yìn ẹgbẹ́ bẹ́ẹ̀ ní mi amúnyàwó wọ́n mi nìyẹn náà ọwọ́ kókó awé mi ní èyí ọwọ́ kan wá tó pọn wẹ̀ èmi wẹ̀gbẹ́ tó máa yà gbẹ́sùwọ́ gbọ́n pàbọ̀ gbẹ́ bàbọ̀ àṣẹ tí ń zìn ẹgbẹ́ ṣe tí ń zìn bó ti ayé amú ògè ọbẹ̀ yóò dàn sí ẹsẹ̀ wọ́n á mú yàn wọ́n tó yà máa ẹ̀wọ̀n tàn ní wọ́n tà ẹ̀wọ̀n tàn ní wọ́n ẹ̀mí àtàwọ̀ èmi náísẹ̀ tí ń zìn ẹgbẹ́ náísẹ̀ tí ń zìn ẹgbẹ́ wọ́n á mú yàn ọ̀wọ́n owó ìbá ìhá yìí náà ìṣẹ́yìn ìgbéwà náà iye wọ́
yeah, oh, that's a thing, babe, or Amunyama, oh, huh? You don't know one. They didn't want it over. Why have that time? The yeah, that's a thing, babe. Or Amunyama, how? Go your wo, okay, go your va, okay, no, but one, go your ha, go your na, go your sa, go your ha, go yo, go, oh, Harakwa. Eh bien, aussi gbe abagben you are. What she be? Who be no ebo? Hey, we get me ata mo we. Wa get me man here. Aga Oghe, I want Oghe Amunyawa asset is in Ay! Oh, yeah. Oh, have amen. Hey, I want that. Oh, have amen. Oh, Boba, okay, no, oh, I want many. Yache, Ukwiri, Ebo, Hamame. Oh, yeah, no. Oh, have if I don't know, have I. Oh, Boba, I saw what you idea. Kí ta jẹ gbèsè ìyàbá ahịọ asọbọyọ ahịọ ọnàmùnyàwà oge náà táyọ òkúbẹ ìsàn èrè ọwà gírí náà ìsàn ọwọ kìdọ àti ìjìngbẹ ẹsẹ òyàmá ẹhùn òkó ẹhùn ọwọ kìdọ àti ìjìngbẹ ẹsẹ. Okay, Karakwa. Oyama. Ipa. Wanta. Ipa na woman. Why changing be woman? Was it the busy bogan? Biakwa. Ipa. You love you. Okay. Oyama. You love you. Go on. Omekidanzing base to Pakiku. Pagbera uzala ogbora oge eje yazi oge eje pen yazi la ya gba lo kan ni ave lobie ni ave obie odo wa me e ba ni gbezo awa gbe pagbe o feko nda o no se ya yi agbon na he o mi no ma ke no wan fi egbe ni se hey lobie oge o me oge gele o na wa omi oge mi no de wan ge what a wood get one ya sagua eve no eve aguna I have okay no or bear or sakwa I maybe rokwa oh to him what to him oh I have one who I know what taking. Would you over on? Over, yeah, we're here. No, we'll fit. Oh, we did it. We'll fit. Yeah. Oh, teen. Yeah, oh! If you do what one in the game. Andrea Mato, he's son. Oh, I hear Eva, Oghe, Eha, Ohame, Ene, Oghe, his son, or Yavo, bet. And you know, the Miamako, what I think is a point. Over here, Miamako, Nakana, Evan Yafeno. He's son. Oh, yo, where yo, a yo, what a yo. Okay, Afiera. Never ya Afiera. Obe, bay, Ohame, bay, Audience, you know. Yahweh TV. Ovie will Ohame. Ovie will Ohame. Ohame, any medal. Bay, Yahweh TV. Osude, Ohame, bay. Ohame, bay. Ahio, bay. Akon. Akon. Evan Yame, Miamakon. I say, Ozigbo. Why have we know? I say, Ozigbo, or ọpẹ ọgbọdàpọ owó náà yẹn sẹ ọbọkìá kóyọ bí yẹn adógedẹbi ahíọ gbẹẹ ìsàn gbẹẹ ẹtíọsà tv ahíọ gbẹẹ ahíyọ
isan gbe eruame ohame okay eruame egbe don he howa egbe don he howa egbe don he howa okay howa ya egbe okay wo ya wo adoge debi ohame gbe efewedo tv ubieme oh e want ta ni gele o oku so pe ipe bia oku oyan bia emi bia bia we setting gbe want ta no egbo wa ni isankewa yo gbe ayo gbe hame gbe okay ehun gbe ipa gbe dia o ne ma ti o ne hame gbe ayo gbe wa gbe ori me owo me te kaka o owo ori aidogbe agba okoto eri na ya fe na wata na salobu aye yiwegbe o ma na gbese since yengbe na egbe again de o mo na ona tin ya we na chego do what tin iya e mo na de o wa ma gbe ya we o wa me gbe e mo na ilu ha me be o ge ba apobo na do o wa bu o de ke evlakeka ni wa ka o pa ike ona wa bu o aja ko wa na wa ona o ko nu be yan ba ogun evi weva yobua obu evi weva na miebe udi ne baba hin na ya fendin oye evi weva na miebe udi ne baba hin na fendin oye udi ne baba hin na fendin evi weva miebe udi ni oko adiage wọn na gba okoto o we ni we va mi ebudi ne baba udi ni we mi ni baba hin no na fendi eri we va ya mi ebudi ni o we ko gbera we va inu nu e ba gbon owo eva eha ena isan eha ihiyan igbe wo igbe ba we a we na eri na mi ebudi udi ne baba hin ni no na ya fendi ni de inu mi na imi ebudi ni ku nwe do soto oko ebi no diki ebi no ki na imi ebudi oko oko adeke agogo kan o no e ba ogbon do ma ya gbe no e ba eri iweva ogbera weva na mi udi ne baba hini na fendi eri na imi udi ni no du ikian goyi owo okian goyi eva okian goyi eha okian goyi ene okian inu mi na imi udi goyi ene goyi ise okian no e bagbon udini ni baba yin ni inu mi amiebo inu mi okian goyi ise goyi o go yama abi mi amiebe udin mi ate so goyi edin ne ya fan edin antimi ni audio to gbi edin ni wa mi edin ni ebi udin ni ebi e wa ni mo kere o even ta se
asa ifi asa adokuno na abadokinya mo ari obo ado ya we uden na ewike na wo mame ifi imo ebida na ya bia kwanro ado fiakoko ado mie odo imo bayawu ayahiran amire na ayimo ye na 20 ko imo abo ki anyo baba rẹ á bọ́ọ̀dì ni àbí á bàyàn òdọ́ àyàn á pè máa tẹ ọdọ pé lọ́bọ́dí ẹ̀yìn ẹ̀mọ̀ ní ọdọ̀ àdá ọ̀rẹ́ ẹ̀rí gbé àyàn ẹgbó sí àtúbọ̀ ìgbé ẹgbó sí ẹgbí òsì ìwọ ẹgbó sí àyàn ní àtàbà ìkẹ̀lẹ̀ náà yà bọ̀ ẹ̀ náà yà fíà nà àyàn láládìá èmi ní nà fíà ní àyàn láládìá on est au doigt rien est dit wa après que le ordre a concocon qui est dit et venu avec bossi awe baba ya fia ana mi we anyon ya wu o ma yi qui est dit a ti fian fois awe ti ma awe yi ma yan do ri e vini yan do gbe yan do ya we iyon bossi iyon jama yo wana mango ma wigu e dego di egbosi ekoi udin o me apo o ga fian fwa ne ado ya bona odi my real o we ekini we ran na ya ni oni ekoi abe ya we eru na do aha nyaji dege oni ko then usubu edin edin no de kudukure ara vieti no ro hin na yen ya mo ohun no ye jupusupu ni oni usubu edin uno zubu igbingba no usubu edin ukomen subu edin ukpekoi irana ni wa adamia ogweba we gogwo una se kuku yiri gba odo ku pekoi oni ya yire ba ya yire ukpekoi ire wa ro ukpekoi owe eko di kaba wa ya yo ado ya owe ma ya owe na apoluto owa then oru mami edini udini wa fi am ta gbuto odo akeke epodo akeke na fi gbuto egbonso ave baba ya boy na mi anyowo anyonata ma eni ikeke owu do ladian oyibo ko odo ladian wa ohun nu akonkon ohun nu ave awon ẹ̀jẹ̀ ní mẹ́sì fún àwọn oru ìpaka oru na máa ọ̀jẹ̀ pẹ́pẹ́pẹ́ ọ̀dọ̀ zi fún ní ìpaka ọ̀dọ̀ zi fún ọ̀dọ̀ àti ẹ̀mí náà dẹ̀ máa ń bá ẹgbà ìgbà yọ ìgbà rẹ̀ owẹ́ àdùn mẹ́rin ọtí tu me no ti o de abe ton e o ma be do ton abe do ri o iye mi bu odi a ti ta aba igbe iye do ya wa ese ozigbo owo ruru odukun anyo odukun okay gbe o anyo odukun oru gbe Chadosunde ayan gbe o fi gbon gbe o we gbe owu okay owu ome okay ome gbe even gbe edi agbon gbe edi agbon okay ave even ana edi agbon eri wa ro udan gbe ya o etosa ó fi gbọ̀n bẹ́ẹ̀
Oghe, Ogbe, Uden, Ogbe, Ewewe, okay, okay. Okay. Every tia usu buendi ban, usu buendi ni. Ado, abe yibanya do mwenya do gion. Ya gion ya we ba kwe do. Doga ba kwe do. Wage etus activity e ba kwe. Gbe o, Yawe we TV. Anyon gbe, owe gbe, edun gbe, ofigbon gbe. Ona yin no, ofigbon gbe, owe gbe, ipedun gbe, o men gbe. Ewan gbe, ye wa no ewan. Ogo, ogoro kada. Okay, ogo. Anyon na mi udin. Ye oni ogo. Ni pa ro no wa be ye udin, ana mi ogo. Oka nyame. Oka nyame na ti aka. Aka, udin na mi utayo, gbe. So the boy pedin gbe, Andre Amato, Ofigbon gbe, Omen gbe, Oru gbe, Anyon gbe, Owe gbe, Edun gbe, Udan gbe. Yama, bless you, Godwin. Omen gbe, Owe gbe, Ofigbon gbe, Even gbe. So the boy, Ofigbon gbe, Ozigbo, Even gbe. So the boy, Imon gbe. I don't get that be. Owe gbe, Omen gbe, Edun gbe. Adókítà bí ìfihàn gbẹ́ omi gbẹ́ dìde àwùdán gbẹ́ àyàn gbẹ́ òfìgbọ̀n gbẹ́ òfìwẹ́dó TV ọgọ́rọ̀ ọdún àmì ọgọ́rọ̀ ọbẹ̀ yẹ wùdì ẹmọbọmi ò tẹ̀dọ̀ ọ̀pẹ́ǹsẹ̀ wàhánà ẹmọbọmi ọ̀pẹ́ǹsẹ̀ ọgọ́rọ̀ òwẹ̀ gbẹ́ èdìọ́n ìfihàn. Anyway, even gbe, mine not the idea wo. Ebi gbe, Imo gbe. Godwin bless him. Uden gbe, Oru gbe. Adoge debi asikoto. They not hear asikoto. Asikoto. Okay. Okay. Andre Amato, oyama. Ifeme, man ya gbe feme yewa. Ifeme. Ami ẹkọ ni kaba wa pali yeke ọdún mi fẹ́ràn èmi ni ọmú sábẹ́ fẹ́ràn ọmú sábẹ́ ẹgẹnẹ de àyàfihàn òkun adama mi abẹ náà àyàfihàn òkun yàkà eye náà bí ọmọ òdúgbò àyàfihàn òkun ìbáni màá náà mú ìsùtọ ẹdẹ náà o wíẹdó wáyà wẹsẹ o ayé bàbá nìró wa wẹsẹ iye wọn máa bá o wẹsẹ. Kabot ya wa ya fe ware bu wa no re na ma ka de wala ware o ware ude a we ti asikoto imate o we so na taba me ude we ti asikoto wa ya we se no re o je ti so ni wa ya fe wa bun eri ma bun yo ise e do wa bun yo ise anyone ni wa bun re na o e ba robu gi wa ye wa ga kun ye na wa ga bun yo wa re o agun wewe o na ibi edo yaga ho na ga mi amegbe agun wewe o wa be je boyo we onama ai we onama wa be wewe onama ye o si makan sabade baba ya o ise oba wa ino re do ato pe be kije re ga mo ye po mo duki ọba yìí ló bọ̀ ẹ́ fún iṣẹ́ ọba àtọ́pẹ́ iṣẹ́ ibi ẹ̀dọ̀ ìyá wà pàgbé o wàgì àpàgbé àgbọ̀n fìwèrè ẹ̀ náà o wàgì ayẹ́ ẹ̀nẹ́gbẹ̀má wàgì ayẹ́ ẹ̀nì máa rí yé bọ́ ẹ̀dẹ́rìí o. Owe babado wa yedo wa yado ami egbede Friday even o obi ade ye na Friday o ya ko uzo ala no kwa na go salobo
The Wednesday I will be with one. Somebody, bye bye.